gbọ́ tí àáfàá kan sọ wípé gọ́fìmẹ̀ntì àpúrúfù rẹ̀ wípé wọ́n sọ wípé kí bàbá wa Oyèdépò tí wọ́n ní Winner Chapel wípé kí wọ́n kọ́ airport sí inú kíní wọn bóyá mi ò mọ ibi tí wọ́n fẹ́ kọ́ sí ṣùgbọ́n ẹnìkan wá kọ́ sí ibi kọ́mẹ́ǹtì rẹ̀ ó ní airstrip ó ní wọ́n sọ pé kí wọ́n kọ́ síbẹ̀ wípé kò kí n ṣe airport mo mọ̀ pé wọn ò lè sọ pé kí wọ́n kọ́ airport náà ṣùgbọ́n àti airstrip ni àti airport ni níbi tí wọ́n mọ̀ páàkì kíní aeroplane kékeré wọn jẹ́ẹ̀tì kékeré wọn sí òní. àwọn kan wá ń sọ wípé àwọn pastors wọ́n ní owó ju àwọn àáfàá lọ wípé ìgbádùn mélòó ni àwọn àáfàá tí ìgbádùn. ǹjẹ́ ẹ mọ̀ nǹkan tó jẹ́ kí àwọn pastors kí wọ́n ní owó ju àwọn àáfàá lọ? mẹ́sẹ̀jì mi yìí tẹ́ ẹ bá gbọ́ ọlọ́run yóò jẹ́ kẹ́ ẹ rí digest tẹ́ ẹ bá rí digest ọlọ́run yóò jẹ́ kó ní ìtumọ̀ tó dáa ní etí gbogbo wa. kí ni ìyàtọ̀ tó wà lẹ́ẹ̀rin pásítọ̀ àti àwọn àáfàá? ṣé ìyàtọ̀ tó pọ̀ òun ló wà lẹ́ẹ̀rin àwọn pastors àti àwọn Alfas? mo gbọ́ tí àáfàá kan sọ wípé gọ́fìmẹ̀ntì àpúrúfù rẹ̀ wípé wọ́n sọ wípé kí bàbá wa Oyèdépò tí wọ́n ní Winner Chapel wípé kí wọ́n kọ́ airport sí inú kíní wọn bóyá mi ò mọ ibi tí wọ́n fẹ́ kọ́ sí ṣùgbọ́n ẹnìkan wá kọ́ sí ibi kọ́mẹ́ǹtì rẹ̀ ó ní airstrip ó ní wọ́n sọ pé kí wọ́n kọ́ síbẹ̀ wípé kò kí n ṣe airport mo mọ̀ pé wọn ò lè sọ pé kí wọ́n kọ́ airport náà ṣùgbọ́n àti airstrip ni àti airport ni níbi tí wọ́n mọ̀ páàkì kíní aeroplane kékeré wọn jẹ́ẹ̀tì kékeré wọn sí òní. àwọn kan wá ń sọ wípé àwọn pastors wọ́n ní owó ju àwọn àáfàá lọ wípé ìgbádùn mélòó ni àwọn àáfàá tí ìgbádùn. ǹjẹ́ ẹ mọ̀ nǹkan tó jẹ́ kí àwọn pastors kí wọ́n ní owó ju àwọn àáfàá lọ? exposures pọ̀ lọ́dọ̀ àwọn pastors. wọ́n kàwé, wọ́n fi education, western education, wọ́n fi sí inú curriculum wọn. tẹ́ ẹ bá lọ school of theology, gbogbo subject ni wọ́n kọ́ yín. wọ́n kọ́ yín ní sociology, wọ́n kọ́ yín ní psychology, wọ́n kọ́ yín ní leadership, wọ́n kọ́ yín lóríṣiríṣi nǹkan. most gbogbo wọn òun ni wọ́n lọ sọ very good English yàtọ̀ sí àwọn tí wọ́n lọ ń dá àwọn ìjọ kéékèèké aláwùmọ́sẹ̀lẹ̀ aláṣẹ̀yìdínà àwọn kọ́là ń sọ. àwọn olùdásílẹ̀ ni àwọn. ṣùgbọ́n ní ìlànà ti àwọn ẹ̀sìn mùsùlùmí, ẹ̀yin àáfàá jẹ́ kí àwọn ọmọ kó kàwé, jẹ́ kí wọ́n ní western education tó bí wọ́n ṣe lè ní western education tó. then tí ẹ bá ń ṣe wáàsí ẹ ń gbé gbogbo nǹkan wá abẹ́ ìsìláàmù ní èyí tí ò jẹ́ kí àwọn àáfàá kí wọ́n wà exposed tó bí àwọn pastors bí wọ́n ṣe wà exposed tó. ìfikíní kan cite example ní ọdún kan àwọn ìlú òyìnbó kan wọ́n wá Nàìjíríà, wọ́n wá recruit àwọn ọmọ, wọ́n wá recruit òṣìṣẹ́ fúnra wọn. nínú àwọn òṣìṣẹ́ yẹn 95% àwọn tí wọ́n recruit Christian ni wọ́n. 5% àwọn tó jẹ́ Muslim nínú wọn, àwọn pẹ́ẹ́n tí ẹ sábà kírun. àwọn ọmọ Kristẹni wọ́n kàwé. tẹ́ bá wá lọ chọ́ọ̀chì wọn, bí nǹkan ṣe wà expensive tó ní Nàìjíríà, ní ìlú òyìnbó, tẹ́ bá lọ chọ́ọ̀chì wọn ẹ lè bìlífù pé inú chọ́ọ̀chì tí ò kí ń ṣe Nàìjíríà lẹ́wà. nítorí kíni? wọ́n rí owó dá ìdá mẹ́wàá. àwọn ni doctors pọ̀ lẹ́ẹ̀rin wọn, gbogbo kédàsì òun ló pọ̀ lẹ́ẹ̀rin wọn. tí wọ́n bá sọ pé àwọn ń ṣe ọpẹ́ ní inú chọ́ọ̀chì, èèyàn kan ṣoṣo máa ń donate 2,000. èèyàn kan ṣoṣo lè gbé owó tí wọ́n fi gba tí wọ́n fi ṣe rẹ́ǹtì fún ọdún kan, ó lè gbé kalẹ̀ lẹ́ẹ̀rin wọn. ṣùgbọ́n lẹ́ẹ̀rin àwa mùsùlùmí, nítorí tó jẹ́ pé asylum seeker òun ló pọ̀ lẹ́ẹ̀rin wa, a máa kun owó mọ́ra wa lọ́wọ́ báyìí ni. kò kí ń ṣe pa aláwọn o, owó yẹn ò sí ni, nítorí tó jẹ́ pé western education jẹ́ kó rinlẹ̀. àsìkò yìí tí western education tó ń rinlẹ̀, ẹ tún ń divert ọkàn àwọn ọmọ. ẹ wo iye àwọn ọmọ tó ń lọ ilé kéwú tó jẹ́ pé tí wọ́n bá kéwú tán kò sí ilé ìwé ibi tí wọ́n ti lọ kọ́yàn. ẹ ń sọ pé téèyàn bá jáde wọn ò ríṣẹ́, téèyàn bá jáde wọn ń ríṣẹ́, téèyàn bá ṣe kọ́ọ̀sì tó yẹ kéèyàn ṣe.
téèyàn ò bá ríṣẹ́ lábẹ́ ìjọba èyàn ò ríṣẹ́ ní abẹ́ private. Kò sí ìlú tó ti jẹ́ pé ìjọba nìkan olóńgbàyàn àfi tí ẹ̀yin àáfàá tẹ́ bá change orientation sí yín tẹ́ wà expose tẹ́ jẹ́ kí tẹ́ fi àwọn kùrúkúlọ́ọ̀mù kọ̀ọ̀kan sí madrasat tẹ́ fi kùrúkúlọ́ọ̀mù kọ̀ọ̀kan sí madrasat nígbà òun ni ẹ̀yin àáfàá lẹ́tọ̀ step up láìsí yàwúyàwú láìsí irọ́ láìdẹ̀ sí jálàbí. Lópin ìgbà tẹ́ ẹ̀ bá step up irọ́ ò mọ̀ wà ní èyí tó ń já ráǹkì ẹ̀sìn Islam. Thank you everybody. Ẹni tó bá rí ẹ mọ́ fi ṣèbínú sẹ́rí pé mo lo ìjáàbù ọmọ mùsùlùmí pọ́nbélé ni mí. Mùsùlùmí ní ìyá mi oní bàbá mi oní gbogbo àwọn tó sọ̀rọ̀ àǹdí mi òun náà sì ní èmi náà. Ọlọ́run bá sì tún ní káwọn ọmọ wa kí wọ́n ó ṣe mùsùlùmí tí ń ṣe ẹ̀sìn. ọ̀rọ̀ rèé o ọ̀rọ̀ rèé Alhaja Mariam Balogun wọ́n mà ti sọ̀rọ̀ o gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀yin pastors pátápátá ọ̀rọ̀ kàn yín ẹ súnmọ́ bí gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ̀yin àáfàá pátápátá ẹ̀yin aláàjì ọ̀rọ̀ kàn yín ẹ súnmọ́ bí ọ̀rọ̀ tí Alhaja Mariam Balogun sọ yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Only Jesus TV náà yóò dára fún wa ojú tí àjìjọ fi wo fídíò yìí ojú náà kò ní relédè wá gbogbo apáta la máa sọ sí o báwo ló ṣe rí lọ́dọ̀ wa lọ́hùn-ún ṣé àgbà bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ló rí ohun tí Alhaja Mariam Balogun sọ yìí àwọn pásítọ̀ wọn lówó ju àwọn àáfàá lọ ẹ gbọ́ ìdí tí àwọn pásítọ̀ fi lówó ju àwọn àáfàá lọ Alhaja Mariam Balogun wọ́n ti sọ o ṣé ẹ gbà ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣé ẹ fọwọ́ sí kí lè rọkọ̀ yín kí lẹ̀yin rí ibi táwọn rí sí nìyẹn báwọn ṣe rí nìyẹn ṣé bẹ́ẹ̀ ló jẹ́ lóòótọ́ báwo lẹ̀yin ṣe rí sí ẹ̀yin àáfàá ẹ̀yin náà ẹ súnmọ́ bí ẹ sọ ṣé bó ti rí gan nìyẹn báwo lẹ ṣe rí sí ẹ̀yin pásítọ̀ ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ ni ṣé bó ti rí gan nìyẹn báwo lẹ ṣe rí sí ẹ jẹ́ kí oníkálukú wa ẹ jẹ́ ká sọ ẹ jẹ́ ká sọ èrò ọkàn wa ẹ jẹ́ ká dìjọ kọ́ ẹ̀kọ́ nínú fídíò tí Alhaja Mariam Balogun tí wọ́n ṣe yìí ìyà tó bá kọ sí ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká dìjọ sọ ẹ jẹ́ ká dìjọ sọ ẹ jọ̀wọ́ ẹ bá mi pín fídíò yìí ẹ bá mi share kó kálé kó kákó kó dé gbogbo ibi tó bá yẹ kó dé pátápátá ẹ ṣé yóò dára fún wa àná Ọlọ́run ní fi wá sílẹ̀ títí dìgbà míì ẹ wà pẹ̀lú wa lórí ìkànnì ó dàbọ̀.